I love you so much. I love you too. Let me God. What are you going to go on? Ṣé Tọ́lá ni mò ń wò lẹ́yìn ẹ̀? Tí bá lọ ká yín tó bá lọ jẹ́ bẹ́ẹ̀ kí n dẹ̀ yà kí n gbé sórí Facebook. Mo ti sọ fún wọn pé wọ́n fẹ́ bọ́ pọ̀ ìwọ náà ni. Àbò ló máa dé bí ẹgbẹ́ yín. Láti bí ọdún méje kò lóyún kò bímọ kí ló dé. We had sex and you enjoyed it. Bọ́ọ̀ kan tó wá ṣe gbòòrò mi máa ń rí o. Ọmọ kan máa ń mẹ́lò bí ẹni tó ń rí o. Òun máa dì ní èmi. Tí wọ́n bá ní bóyá lè ṣe irun kan báyìí náà, màmá jiyàn. Ẹ̀rọ mi ni máa fún yín. I love you. I'll do anything for you. Anything. Àyè tí èmi náà fẹ́ gbogbo nǹkan tó ṣe ló yẹ kí inú ẹ máa dùn ní. Ẹ lọ jalè tó lè padà mú yín kọ́. Why are we confessing it? What did you promise me? Is it a marriage? Báyìí kan sọ ẹ́ dá pẹ̀rẹ̀ tó wà máa rọ mi sí. Kí n bímọ fọ́kọ rẹ̀ mi. Kí ló ń ṣe ẹ́? Àgbàṣe number 1. Oṣà. Dad? Tell them to release me. One more. Somebody say YIGA. Kani egule maraju, kani egule maraju, kani egule maraju, ko maraju. Kani egule maraju, kani egule maraju, kani egule maraju, ko maraju. Lọ́jọ́ kan, bó ti rárá ayé o, lórí ara wọn. Nothing is too big to sacrifice for a loving mother. Nothing is too big to sacrifice for a loving father. Bíjì ayé balẹ̀ bàbá gbẹ́rọ̀ wọ́n dìde o. Láàrin òkùnkùn ayé bàbá ṣe mọ́lẹ̀ mi. Tó bá dákú pín tẹ́mi sí rẹ̀ lọ́dọ̀ Elédùwà o. Ìwọ lọ bá ṣẹ̀dá àwẹ̀dá gàmẹ̀dá àdẹ̀dá o. Chicken. Àwọn èèyàn kan máa ń fi pé tí ṣẹ́ẹ̀rì ẹ wo oh God mo ti kọ́kọ́ fi pé tí
mo bá tiẹ̀. Okay, now. Hello, àwọn èèyàn stupid gan. Wá fún mi ní kíní sí. Ó ti jò tán. Eṣinṣin mo mú wèrè dànù mo mú bọ́ kí ni. Oh my God. Ẹ rí pé aláìnírònú ni máa nìyí. Ojoojúmọ́ ọtí. Ṣé sì pé ọtí fún yín ni? Ó bó ṣe hàn obi tó sùn sí. Ọlọ́run. Tó bá wo inú ara ẹ̀ bó ṣe wà yẹn, wọn lè rẹ́jẹ̀ mọ́. Ọtí tó máa bá nínú ẹ̀jẹ̀. Ṣé ti rí yẹn? Ká ní pé bàbá yìí ló bí mi ẹ̀. Pẹ̀lú bó ṣe ń dọ̀tí mi káàkiri àdúgbò, èmi fún ara mi ẹ̀. Mo dẹ̀ máa poison ẹ̀ kó kú dànù. Ẹ̀bùn àwọn kan náà bí ẹ̀. Ìgbà tí wọ́n náà máa sọ nípa ní bàbá yìí ló bí ẹ̀. Mi ì lè pray kí irú bàbá yìí bí ẹ kí n fẹ́ náà. I'm a responsible guy náà. Kí ló feel? Mo tẹ̀ sí ń wo tó bá lọ jí. Ọlọ́tí òun pẹ́ kú tó bá lọ kú sọ wà gọ́ọ̀mẹ̀ máa dá wà lápá. Já ìtẹ̀tẹ̀sẹ̀ mọ́ nìkan máa lọ. Ó bó ṣe ń ṣe. Sorry. Michael, mo ti ń pè láti ìgbà tí mo ti wọnú ilé, mo ti ń pè. Michael ò gbọ́, kí ló ṣe tó ń ké? Ṣé wà á ti bàbá ẹ̀ ni? Ọ̀rọ̀ David. Ọ̀rọ̀ David. Michael ṣó fẹ́ pa mí ni? Èmi ló mo fẹ́ sọ fún pé kó yé ronú pa David. Kò sáwọn èmi náà bẹ́ẹ̀. Ṣé tó fẹ́ pa mí ni? Mami, gbogbo ọ̀rọ̀ yìí ẹ̀yin ni mo rí bá wí. Lọ́nà wo? Ẹ̀yin ni mo rí bá wí. Torí ká ní pé ẹ ti gbọ́ràn sí bàbá wa lẹ́nu jọ́ yẹn, tẹ́ ti gbọ́ràn sí dádì mi lẹ́nu ni. Àbí tẹ́tí aláwọ̀ ká tẹ̀lé yín lọ síbi tẹ́tí fẹ́ lọ ṣiṣẹ́ jọ yẹn ó ṣe é ṣe kí David àbúrò mi máa kú jọ yẹn. Ẹ̀yin ni mo rí bá wí màmí.
Michael ò lè dá mi lẹ́bi tí náà ni mò ń ṣe ṣé bàbá yín tó ní kí n má lọ síbi iṣẹ́ kí n jókòó ṣé kí n jókòó tí kájọ máa mú tí tó mú káàkiri ni àbí kí ló ní tó fẹ́ gbé fún yín iṣẹ́ tí mò ń ṣe náà ni mo fi ń bọ́ yín ó dáa ẹ̀mẹ́ máa tẹ̀lé mi mo ní kẹ́ ẹ padà ṣé fẹ́ lọ bá mi ru pọ́npọ́n mi àbẹ́ lọ máa bá mi pọn mi fún àwọn tó ń po yìí símẹ́ǹtì òun dẹ̀ mú mo ṣe ní kẹ́ ẹ padà sílé ká sàmọ̀ gbogbo tó ṣẹlẹ̀ ká mọ̀ pa àmúwọ̀ ọlọ́run mi ní fẹ́ kó máa ronú jọ sórí nǹkan tí David ò dúró ṣe fún wa ní agbára náà Michael wàá ṣe ìtọ́jú yẹn lọ ìyẹn ló wájú pèsè tó wà fún sí kò yé sunkún mọ́ kò wín mí náà bẹ́ẹ̀ kì í ṣe kó wín mí náà bẹ́ẹ̀. Guy. Popsy. Yeah. Kí ló ṣẹlẹ̀? Wait. Ṣé kò ṣe torí àlá tí ẹ sọ fún mi lẹ ṣe wà bothered by? Mi ò ń fẹ́ kí n lálàá kí n má lè túmọ̀ ẹ̀ tàbí kí n má mọ̀ túmọ̀ ẹ̀. Guy, chill. You be strong man. Now you train me now. Allah man. Allah lásán, just Allah. It's just a dream. Ṣẹ́yìn lè pa mí ni. Don't fit kill me now. I'm your only son. Nǹkan tó máa ṣe ni pé, my guy, where I dey go? From that place I will go club. Ṣẹ́gbọ́. So ó lè tó bí 2 a.m. kí mi tó wọlé. You got me? Okay. Smile. Give me that smile. I don't go with that too. You go. Don't let him down! Stop! Please stop! Bastard! Alpha! Dead. Are you sure? Minus 1. Motherfucker! Yeah. Aba, yeah. Má pẹ́ ń bẹ̀ o. Very, very good. This is what I call good business. Ẹ̀ǹtàbá máa pè kó wá bá wa jiyàn. Tí ò ní jẹ́ ká yó, àágùn iyán tí ẹ mọ̀ ni. Correct. This is a good one, and I commend you guys. Kú iṣẹ́ takuntakun. Yeah. Thank you, sir. Papa, ó yẹ kẹ́ mọ àwọn ọmọ tẹ́ ní náà. Ó yẹ kẹ́ lè trust wa náà. Ipa wọn ò ní fẹ́ fọ́kọ́. Because I'm nǹkan tó wà nílẹ̀ àmọ̀ pọ̀, as in ó deep kan pọ̀. Àlàyé, ó tẹ̀ try ó náà gbìyànjú. Ó try gan o. Ó ṣe bẹ́ẹ̀ ni pé ó ní àwọn ọ̀dẹ́ ìjì kékeré kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ni jẹ́ kó yé. Mo jẹ́ kó yé pọ́mọ ìfẹ́ ni mí. Ọ̀dẹ́ ìjì kéré gan. Mo fún ní kí n bá ti tako. Ọlọ́run. Ẹ jẹ́ pé ìgbà tó kúrò ń bí náà lọ tẹ̀sẹ̀ lébọ̀ nìyẹn. That's so, Baba. That's so. Okay, this is all right, okay? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé before the day runs out, ẹ gbọ́ alert, ẹ má yẹ káyà yín já o. Paul. Ẹ má jẹ káyà yín. Number one. Tó lè pọ̀ ju ẹ̀mí yín lọ. Number one. I trust you. Àwọn ọmọ ẹ máa ṣe nìyẹn all the time. I trust you. Very much. Be loyal.
èmi ló yà ọ́. Mo sùn mọ́ Ọlọ́run, mo sùn mọ́ bó tilẹ̀ ṣe pọ́njú ló mú mi wá síbẹ̀ orin mi ni pé mo sùn mọ́ Ọlọ́run. Bàbá Michael, ṣé ọ̀rọ̀ tí mo sọ fún ilé ẹ̀ ṣé kò ní sí ni tẹ́lẹ̀ fi mí lẹ́lẹ́tọ̀ ajókòó sí bíbáyìí tẹ́ wá ń kọrin mo ní bo lè rán ọmọ mi bo lè rán ọmọ mi lọ bo lọmọ mi lọ. Ìwọ ọmọbìnrin báwo lèmi ṣe fẹ́ mọ̀ ẹ́ kí ni mo ṣe fẹ́ mọ̀. Ẹ máa mọ̀ ni o. Wo bí ìwọ ọmọ yìí má jẹ́ kí n fi ìkanra nǹkan tó ń ṣe mí má jẹ́ kí n fi mú ẹ o ṣé bí wà àtọmọdé yìí ṣé bí wà àti ẹlẹ́jọ́ láwuyewuye èwo ni tèmi wá ń bẹ̀. Ẹ kí ló wá ní í ṣe pẹ̀lú pọ́nmọ́jà látàlọ́ mo wá ń bèrè ẹni ṣe bí mi àti ẹlẹ́jọ́ ní wuyewuye ẹ jọ mo lè rán ọmọ mi lọ o lè mi fẹ́ bèrè tó bá pẹ́ ǹjẹ́ bàbá gidi tó bá pẹ́ bàbá gidi nǹkan tẹ̀ ń ṣe láti lè ayé yín náà òun náà lè ṣe ṣe tó bá pẹ́ ǹjẹ́ bàbá gidi láti lè ayé yín ni ṣé ọmọ tó kú yẹn ṣó máa kú ẹ jẹ́ mi náà ṣé David máa kú ni ṣé bí kan tó máa jẹ tó máa wulẹ̀ mi wá lọ ṣé bí ṣẹlẹ̀ mi wá lọ. Ìwọ ọmọbìnrin bẹ̀rù Ọlọ́run o kí ló dé tó jẹ́ pé tí gbogbo nǹkan bá ti ń ṣẹlẹ̀ nínú ilé yìí èmi ló máa dà lé lórí kí ni mo ṣe fún ẹ wo bí sórí má rò pé èyí tó ṣe ń jọ́ sí o tún lè tún ṣe o tó kúrò lé tó gbabi tó hùn ẹ lọ tó bá dánwò lọ́tẹ̀ yìí wà á rí dàkejì. ẹ bọ́ lẹ́dẹ̀ jẹ́ kúrò bẹ́ẹ̀ bọ́ lẹ́dẹ̀ jàre ẹ má pariwo lé mi lórí ṣé mo ṣe ra mi lọ ni ṣé mo bìrì ṣé mo ṣe ra mi lọ ni ṣé bí kan táwọn ọmọ yìí máa jẹ tí wọ́n máa mú ni mo wá lọ èyí wá sọ pé tí má ṣe fún mi máa ibo lẹ́nu ọmọ mi ibo lọ́mọ mi lọ mi ò bèrè ẹjọ́ lọ́wọ́ yín ibo lọ́mọ mi lọ níbo ló lọ. Níbo lọmọ ẹ lọ. Bẹ́ẹ̀ ni. Níbo ni mo rán ọmọ tiẹ̀ lọ lẹ́nu tiẹ̀. Wọ́n á sọ pé mo ṣe ń jọ sí ṣé mo ní ìlò sí lọ́njọ́ sí ni ṣé mo ní ìlò sí ṣé pé ọmọ yìí máa jẹ ni mo wá lọ ni. Michael jọ ń bolo lọ látànà. Ẹ wo dádì mọ́mì gbogbo nǹkan tẹ́ ń sọ látẹ̀kùn ni mo gbọ́ ẹ má rò bí àmì ò gbọ́ gbogbo ẹ ni mo gbọ́ sétí mi ṣé ti gbọ́. Michael bolo lọ látànà bolo lọ. Ẹ má wọrí. Michael ò dá mi lóhùn Michael ṣe bí wọn ni mò ń bá sọ̀rọ̀. Orí mi má gbà bọ́dé o báyé fún ọ má má gbá o. Yes, another. Yes, I'm giving you another call. Shut up. Get out. Dad, why? Why? Why what now? Why tell one boys Kolopa Wale? Wale has been nothing but loyal to you in this business. Nobody will stand in front of me to say mi ò ṣe mọ́. Nobody goes away until I say so. That is the order. I am the law here. And kò sí ọmọ náà tó lè sọ fún mi pé mi ò ṣe mọ́ mo fẹ́ lọ dá dúró tí mi ò sọ bẹ́ẹ̀ tí ìṣe kó wá láti inú mi pé mo sọ pé okay you can go. No, it is not done. Wale was more than a colleague. He was a brother I never had. And just like that. Dad, you didn't train me this way, and this is nothing but wicked. Your father is wicked? I am wicked? Yeah, you have not seen wickedness. When it starts to happen, when I start to operate, you will run. Okay? You will run. Get out of my sight. No, I'm not leaving. Dad, you will explain to me your reason behind this. And if I don't? You will. No, if I don't. Because I won't make you tell me, Daddy. Emma, saw for me. What if I don't? You brought me up to be bold,
to be strong and to stand firm in anything I'm doing. You didn't train me to be wicked. But what you have done is absolutely... Daddy, this is wickedness. Why should you do such a thing? Why? Are you challenging my authority? Dad, if that is what it is, I'm challenging your authority. You dare not. Dad, I'm already doing it. You want to lose the only one life you have. Boy, and Tio Bani Dollar in Ilomako. You won't kill your own son. I will kill you. Don't get me angry. Okay? Dad, why did you kill Wale? That is the question! I'll kill you, boy! I'll kill you! I'll finish you! Mama! Mama! Yes, I know! Dad? Don't get me angry, boy. Do not get me angry. I'll waste you and I will not regret it. Benny, Mama. My waste me, then you regret it. Waste it. Like Barrow Long. Joko, Frantically tartan. Look, the next time I'm aggravated, I'll kill Grandma, I'm his only son. Daddy didn't know a pistol power of a pammy. No! Daddy fake pammy. Grandma, no. Daddy will love me. Daddy will love me. Will love me. Let's see back, Pabi. Ashibiti. And Daddy fake bash Grandma, it's not over. It is not over. Daddy agba fún koto ṣe. Wọ́n gbà. Ẹni sọ fún wọn, wọ́n máa gbà. Good. Somebody say YIGA. Olúwa ṣíjì bò mí. Ṣíjì. Ṣé mo máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ tí ni? Mo ń bẹ́ẹ̀ sọ látàlẹ́ àná mú ní kó lọ bẹ bàbá ẹ̀. Lọ bẹ bàbá ẹ̀ ni bàbá ẹ̀ ni ò lè rẹ́lòmíì fi ṣe. Grandma mo lè bẹ̀ wọ́n o. Èmi ò lè bẹ̀ Daddy o. Kí Daddy ní as in ọ̀rọ̀ twice. Wọ́n dẹ̀ yọ ìbọn sí mi. Tí wọ́n lọ yìnbọn yẹn kọ́. Ṣé ti yìn ní kò lè yín? Òun náà fi ń ṣàkárà. Ẹ̀mọ̀ kí Daddy nínú fùfù. Wọ́n tó bá lọ ṣe ń kọ́. Kò lè ṣe é. No. Kò lè àtìgbọ́ ṣé kò ṣáì tí yìn? Ṣé bí kò tí yìn? Lọ bẹ bàbá ẹ o. Grandma mo lè bẹ̀ wọ́n o. Ìwọ ọmọ yìí ó dà kó burú. Tó bá ti bẹ bàbá ẹ ó ní rójú rẹ mi nínú ilé. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ó ní rójú mi ojú rẹ mi nínú ilé. Grandma ẹ mọ̀ pé mo fọ̀rọ̀ yín ṣeré náà. Èmi náà dẹ̀ fi tiẹ̀ ṣeré. Ó dà ẹ mọ̀ kó tó máa ṣẹlẹ̀ ẹjọ́. Ẹ jẹ́ kí mi lọ. Lọ bó. Àti gbọ́ yín tí bá dé màá wá bẹ̀ wọ́n. Àbó ti lọ ni. Wọ́n lé kó lọ bẹ bàbá ẹ jọ. Ẹ máa ń ṣe nìyẹn kó máa bẹ ẹ máa ń ṣe nìyẹn fún mọ̀ pé èèyàn lè kọ̀rọ̀ sí ilé ẹnu ẹnu lẹ́sìn nǹkan tẹ́ máa ń ṣe ìṣáájú pé ó bá. Somebody say YIGA. Àmì wà òkè. Ọwọ́ ẹ̀pẹ́ mi gbóná ni. Ara yín gbóná ẹ̀dẹ̀ lè wà òkè. Mo bí ẹ lè wà òkè kára yín máa gbóná náà. Èmi náà mọ̀ pé àmọ́ torí pé mo mọ̀ pé owó pọ̀ lọ́wọ́ ẹ̀. Ohun tó ń ṣe mí nìyẹn. Mọ́mí báwo lẹ ṣe máa wo owó pọ̀ lọ́wọ́ mi? Àlàáfíà yín ló mátà. Èlò lówó ṣòwò tẹ́ mi yín ni. Tí ó dẹ̀ mọ̀ pé dókítà sọ fún wa lọ́sípítà pé tí nǹkan tó ṣe tẹ́ bá lóògùn lọ́sẹ̀ kan nǹkan tó máa ṣẹlẹ̀ ò ní dáa. Gbogbo ibi tí bá máa wọ́wọ́ ìsín mọ́ mi máa rí. YIGA kò sí kíní kábàáyì tí ó sì yá rẹ̀. Lọ́dọ̀ kí ló dé gan-an? Lójoojúmọ́ ọmọ pé kíyàrá ológun medicine sí medicine lórí di skul ni. Sọ fún mi
gbogbo tó bá fi fẹ́ rẹ oògùn sí lẹ́yìn kó gba ọjà lọ kó lọ oúnjẹ fún ìyá rẹ kó rẹ ìlùbọ́ kó ra pando kó ra sẹ̀mó kó rẹ já kó ra pọ̀nmọ́ kó ra bọ̀kọ̀tọ̀ kó rẹ dé kó sì lọ lásìkò fún ìyá rẹ seafood okra kó o ṣe fún ìyá rẹ kó fi gbé sẹ̀mó fún un tó ti gbọ́ mọ́tẹ́ gbọ́ kó o tún fẹ́ lọ fún kankan oògùn sọ́ọ̀bù pé okun ní ẹ fi gbé tòde ni ó fẹ́ kí ìyá rẹ máa lo oògùn sínú fìfò. Daddy kí ló dé tí gbogbo tí yóò jọ oúnjẹ nìkan iná lọ báyìí. Ara mọ́mì mi ò yẹ sọ pé oúnjẹ ṣe fẹ́ pa wọ́n ni. Yíga sórí ẹ pé sá èmi ló bá pé sí èmi ọmọ tó ń jẹ lọ bí ìyá rẹ ṣe wà tó sùn kalẹ̀ yìí òun ní mi ibi sátáláìtì NTA yìí ṣé ọ̀fẹ́ kọ́ jẹun ni sọ fún mi ọmọ kógun bọ́ọ̀lù ẹ̀dẹ́ pé fámásì gan ni ó ṣe sùúrù nínú kí ló dé. Ṣé bí ń pa yín látọjọ́ ẹni dáadé àtijọ́ tẹ́tí débi báyìí náà ẹ̀ ń gbélé ọ̀fẹ́ kò ṣe pa gbowó kọ̀ọ̀kan lọ́wọ́ yín ẹ̀ tí mọ́mì mi ò kọ̀ yá bí oúnjẹ iná ni. Ṣé fẹ́ kó kú ni. Yíga mo dáná Yíga. Sá. Èmi lè bá yá yìí. Ẹ má bínú sá ẹ má bínú. Kí má bínú. Òun tí ẹ lè gun sí mi nú o gbẹjú ṣé ọgbọ́n ọmọ rẹ sọ. Ó ti dáa kò sí wàhálà sọgbọ́n ẹnu ẹ̀ lájọ wa èmi àti ẹ. No problem. Okay. tó sọ yẹn ti pọ̀ jù ọ̀rọ̀ tó sọ sí wọn yẹn ti pọ̀ jù ní ìfẹ́ bẹ́ẹ̀ rárá kí ni ó tẹ gbé kí ni tó jù sí wọn. Àwọn náà máa ń fà á kò sí nǹkan tó ń ṣe fún yín ṣé kí bá rògbò fún yín tí mi bá rògbò fún yín kí ló lè ṣe é nu ayé wa látijọ́ ti dájú sí yín. So oúnjẹ 7,000. All right, no problem. All right, so I should go. God bless you. Thank you. I should appreciate ẹ pẹ̀lẹ́ sorry ṣé kò hot yín jù ṣá olórí burúkú làwọn ọmọ yẹn bọ́ọ̀ máa ń ṣe nìyẹn so sorry níbo lẹ ti ń bọ̀ ibo lẹ ń lọ. Mo ń bọ̀ láti pharmacy mo lọ rògùn fún mọ́mì mi and the last money tó wà lọ́wọ́ mi náà ni mo fi lọ rògùn mọ́mì mi ti ṣe máa rà every month nìyẹn. Oh sorry ẹ pẹ̀lẹ́ so yẹn ni pé ara mọ́mì yín ò yá. And famous lẹ́ni ẹ ti ń bọ̀. I'm so sorry. Ẹ pẹ̀lẹ́. Ṣó tiẹ̀ ti wá pé ẹni tó ló ra oògùn fún ẹ pé ó ṣeun. Mami mo ti pẹ́ mo ti dúpẹ́ lọ́wọ́ ẹ̀ látàmú. Ó mà ṣe o torí mo mọ̀ pórí bàǹtàbàǹtà ló ṣe yìí o kí ló ṣe wá ṣe nígbà tán gba báàgì tó lówó wà nínú ẹ̀ tí wà tí ẹ fi wá ríra yín. Ìgbà táwọn olè gba báàgì lọ́wọ́ mi tán màmí bó ṣe ṣàánú mi tó ní kí n padà sí fámásì ni àfitáṣe dé fámásì tó dẹ̀ kó oògùn èmi bèrè sí iye size tí mo máa ń fẹ́ bó ṣe kó extra sí nìyẹn 35,000. Mo bá yà dùn. Kí ló dé? 35,000 oògùn ẹ̀mọ̀ gbàmí yẹn mo dáná kẹ́ ọlọ́mọ jẹ sórí burúkú 35,000 oògùn kí ló dín ní màá ṣe wọ ọmọ ìbáyìí náà ṣé yóò ti pọ̀jù ní ọmọ ìkíkí ọ̀rọ̀ ọ̀fẹ́ sú mi o Yíga ìwọ ọ̀rọ̀ gbọ́dọ̀ mọ́lé babaláwo gbogbo ọlọ́mọ fi ṣoògùn tán tablet ló fi 35,000 rà torí kí ni ẹ̀dọ̀ nù yà rẹ ni ṣé yà rẹ ṣoògùn káńsà bẹ́ẹ̀ ni
ó dà sí ìyá rẹ ni ó ní kidney perforated ni kí ló fọ gbogbo rárá dédé yìí ẹ wù wàhálà ọmọ ìpọ o wàhálà ìpọ o ẹ wò ó èyí ti jẹ 35,000 lórí oògùn ọbẹ̀ lára ẹ. Somebody say yiga, 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 yiga. Dani egule maraju, dani egule maraju, dani egule o, kuma raju maraju, dani egule maraju, dani egule maraju. Oh, one embarrassment, sir. Oh yes, have your seat. Thank you, sir. This is what I have for you. Sir, transfer letter, Lily, sir. Yeah, oh yes. But why? Order from above. And mind you, you have only 2 weeks just to prepare yourself. Order from above? Okay. Okay, sir. Thank you, sir. No problem. Mi mọ nǹkan tó ń ṣọ̀wọ́n yìí. Ó fún ní transfer letter. Instead kí inú ẹ̀ máa dùn. Ó tún ń béèrè pé why ibi tí báwo. Ẹni tó yẹ pé ibi tó gbé lọ ẹ̀ ń sìn owó tó máa tún fi kún oṣù ẹ̀ gan kò ń ṣe owó kékeré. Ó yẹ kó máa gbádùn kó máa jó kó máa yọ̀ ni. Ṣèjìbòmí Olúwa Ṣèjìbòmí ọkọ mi Ọlọ́run akúndé ẹ sí fún mi màá jèrè ẹ wo sórí gbogbo ilé ìbò ṣe tó ṣùgbọ́n kó wọ́n lọ lórí ilé Ọlọ́run ò wá ní dẹ́ ẹ padà sẹ́yìn ò ní dèrò ẹ̀yìn láéláé iwájú báyìí ló máa lọ. Ṣèjìbòmí jọ̀ọ́ mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀. Ó sọ náà ìgbà tẹ́ ti ń gbàdúrà lé kíkan ó sì mọ̀ pé àdúrà yẹn ó ní nǹkan tó máa jáde nídìí ẹ̀. Kò burú ètò bá dé náà mo fẹ́ sọ ẹ̀. Ṣèjìbòmí nígbà wo ló fẹ́ fẹ́yàwó tó máa lóyún tó máa bímọ tèmi máa rí ọmọ tèmi gbẹ́jọ́ báyìí. Grandma ṣe fẹ́ gbọ́. Mo fẹ́ gbọ́. Grandma ṣé àwọn ọmọ tó wà ń tà ń sìn kò sí ètò dààmú nu gbogbo wọn. Ṣé rí olórin kan kọrin kan ní èló lówó orí ẹ ṣógbà 1 billion. Ṣé àwọn ọmọ tó wà ń tà ń sìn wọ́n ti jẹ wọ́n kọjá owó orí. In fact tẹ́ bá tún fẹ́ wọn gan àwọn náà tó máa fún yín lówó orí because owó orí tó yẹ kẹ́ san wọ́n ti lò máyé. So ṣé rí ó lè mi ṣe conclude wípé mo ṣe wà máa ṣiṣẹ́ máa make owó gidi bó ti mọ̀ pé àwọn àlùpàìdà swimming pool mo fẹ́ gbé sílé so àwọn swimming pool yẹn bá dẹ̀ máa gbé swimming pool sílé at least o gbọ́dọ̀ worship mi owó dẹ̀ lóbìnrin mọ̀ ìjọ́ tó máa ti bí obìnrin báyìí tóbi bá ti bí obìnrin báyìí nǹkan tó wà lọ́pọ̀lọ́ ẹ̀ owó ni ẹ má bínú obìnrin lẹ jẹ́ grandma but owó ló wà lọ́pọ̀lọ́ obìnrin so tí bá ti wá make owó yẹn bá ti gbé obìnrin wọlé in fact tí bá make owó sí láàrin ọjọ́ kan péré mo lè gbóbìnrin wọlé mo ti níyàwó nìyẹn. Ṣèjì. Mama. Ṣèjìbòmí. Mama. Tó bá ti lówó. Ṣé gbọ́n kí n kàn how far now babe kí ló ń ṣẹlẹ̀ mo fẹ́ fẹ́ ní ṣùlọ́kà màá tọ́jú ẹ̀ mú lówó lọ́wọ́ tó ti pé mo gbé mọ́tò gidi tí mo ṣe everything ó máa tẹ̀lé mi wálé a lè ṣe wedding lọ́jọ́ yẹn. Wàá kọ́ lọ́ta wàá rí kan mú ṣá wàá kọ́ máa mú bọ̀ nínú ilé yìí ṣé ìwọ ọmọ ẹgbẹ́ tó bá máa fẹ́ yàwó ẹ̀ ti jọ wàá ti mọrú ìwà tó ní wàá mọrú ilé tó ti jáde wàá mọrú ẹbí ẹ̀ kódà lásìkò tiwa
wọ́n máa ń wádìí pé irú àìsàn wo ló wà nídìílé wọn wà kọ́ ọmọbìnrin kan ṣàkóńṣe bí o. ẹ wo màmí ẹ gbàgbé gbogbo yẹn ṣé ní gbogbo àìsàn tó wà nídìílé yẹn owó tówó ni tó tẹ́rí tó bá tó owó tó ń tán ìṣẹ́ rí iṣẹ́ ló máa ń fà tó fi máa ń rí pàìsàn kan wà nídìílé kan tí ọmọ tó bá ní àìsàn rápá gan ní fámìlì wọn tó bá wọnú owó máa lé àìsàn yẹn jáde ni owó là ń sọ̀rọ̀ yìí girama owó tó tó owó ìyá ló máa ń fà tí ọ̀kan máa ní àìsàn dílé kan wọ́n ní àìsàn kan wọ́n máa ní hypertension máa ní kìnìún tí wọ́n bá lówó gidi tẹ́ ẹ fúra ẹ̀ lọ sí abroad tó tọ́jú ẹ̀ tó gbé wálé tó sọ pé olúwa mi ò ọkọ mi ò àìsàn yẹn máa jáde nínú ara ẹ̀ náà ẹ gbàgbé gbogbo yẹn ṣe rí gbogbo yẹn sọ wípé kìnìún kan wá di àti pé ṣe rí àwọn ọmọ tó wà ń tà ń sìn tó bá ti ná gbàrà tó ti ná gbòòrò wọ́n á fàbọ̀ sí church àbí mosque àwọn tó pé wọ́n ti lulẹ̀ ayé wọn tán tẹ́ bá wá lọ sí church ẹ rò pé ẹ ti bí ẹ ti fẹ́ fóbìnrin gidi àbí ẹ lọ mosque ẹ fẹ́ fóbìnrin gidi ńbẹ àwọn ọmọ tán ti tán náà wà ńbẹ ìwé kò sọmọ gidi ńbẹ o ẹ wá rò pé tí fọmọ gidi ẹ bá gbé sílé báyìí ó di alabalúbu omi òkun o ẹ wo màmí kò sọmọ gidi kankan níta kò sọmọ gidi mọ́ wọ́n ti tán in fact mí inú wọn gan tó bá rúgbá nu wọn ẹyẹ ò ní kébi ẹyẹ eku ò ní kébi eku mọ́. ṣé ìjìbò ma ọ̀rọ̀ ẹ yé mi bí tèmi ò bá yé èmi mọ̀ pé bàbá ẹ̀ ló jọ o tiẹ̀ ti wá mú ẹsẹ̀ o ti mọ́wọ́ ẹ̀ pátápátá sórí ọ̀rọ̀ èmi pẹ̀lú ẹ̀ á dọ́dọ̀ bàbá ẹ̀ èmi ń lọ bá bàbá ẹ̀ gan mo ń lọ bá sọ gbọ́ kọ́mọkùnrin dà tó yìí gọlọtọ̀ tó dàbí tọ́kì Gambia kó máa sọ fún mi pé ìwọ ìráyè tìyàwó owó nìkan ló lé ó ń ṣojú ẹ̀mí mi ó dẹ̀ máa tún ṣojú ẹ̀mí mi tẹ́mi èrè ṣépè fúnra mi èrè kú wàá fẹ́yàwó wàá bímọ lójú ẹ̀mí mi nù lé. Turkey Gambia, is that a compliment? Turkey Gambia, that's an insult. You are not the one. Michael, kí ló ṣe ẹ́? Ó wà okay, ló wà carried away tó yẹn. I'm okay. That reminds me, báwo ni body mommy? Mommy tó wà okay, she's fine now. Are you sure? Yes, she's fine. That's okay. Olúwa ṣeun, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, nǹkan tá à ń gbàdúrà fún náà nìyẹn. Kí ló ń ṣe ẹ́ náà? Ó dẹ̀ ṣe rọ̀, báwo lè ṣe báyìí? Ṣé mo ṣe ẹ ni? Olúwa YIGA mi ká, má jẹ́ n parọ́ fún ẹ, ìwọ nìkan tó ń ṣe mí. Ìwọ ni mò ń rò tí mi ò fi wà òkè, má jẹ́ ká tún máa fi ọ̀rọ̀ sábẹ́ àwọn sọ. Ìwọ ni mò ń rò, I'm not happy. Why? Kí ni mo ṣe fún ẹ? Olúwa YIGA mi ká, jẹ́ kí n máa fẹ́, mo fẹ́ fẹ́, jẹ́ kí n máa tọ́jú ẹ. I love you so much. How many times ni máa sọ fún ẹ pé a lè fẹ́ra? O lè fẹ́ mi, I'm not good for you. Mi kì í ṣe èèyàn tó lè fẹ́. Mi kì í ṣe ẹni tó lè fẹ́, o lè understand. Mo dẹ̀ ti sọ fún ẹ, look for someone that is good for you. Ṣòro nǹkan kan wà tó yẹ pé kò yí ẹ, kò dé lè yí ẹ because Michael, nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ó ju òjì lọ, a lè fẹ́ra. Olúwa YIGA mi ká, kí ló wà lẹ́yìn ọ̀fà tó tún ju èjè lọ? Lẹ́yìn òmù àrùn tá a bá ti kọjá kíní bẹ́ẹ̀. Ó ti tó, má bò òwe jẹ́ fọlọ́wé Michael. Oh God. Sure, Michael, me deserve it. I've been saying this and I'll keep saying it. Me deserve it. Wá ọmọ tó ta kò fẹ́. Mi kì í ṣe tó lè fẹ́ Michael. Why? Mi kì í ṣe ní tó lè fẹ́, o lè understand. Ṣó fẹ́ gbọ́, kò sí nǹkan kí nǹkan tí ò bá ṣẹlẹ̀ sí ẹ, kò sí nǹkan kí nǹkan tí ò bá máa ṣe tí máa fi hate ẹ, mo ready láti gbé. Are you sure? I'm very sure. Are you sure? Michael. YIGA.
Ṣé nǹkan tó sọ yìí? O sure? I'm very sure. Okay. Mo fẹ́ kó mọ iṣẹ́ tí mo ṣe. Wọ́n ti sọ bẹ́ẹ̀, wọ́n ní ajá tí ó bá sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ rárá. Tẹ́ ẹ bá tiẹ̀ bẹ̀rù náà, ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù àtúbọ̀tán. Ẹ wá náà, ṣé adìyẹ ló kọ́kọ́ dáyé ni àbẹ́yìn? Àìní pọ́tì kò jẹ́ kémi mọ̀. Ẹ dúró o, nígbà tí kòkó ń ṣe iṣu ẹnì kankan ò mọ̀ o. Ìgbà tí mo bẹ̀rẹ̀ ẹ̀yà láti dájọ́ yìí sílẹ̀, kò sẹ́ni tó mọ̀ gbà náà. Èmi àti Jésù nìkan ló yẹ. Ẹ wò ẹ jẹ́ kí n sọ fún yín o, tó bá jẹ́ pé ẹ ti ń ṣe tẹ̀ mú jẹ tẹ́lẹ̀, ẹ máa understand ẹ better. Ó burú gan o, ó burú jẹjọ lọ, èèyàn burúkú ni aláìdáyàn dẹ̀ ni ẹ́. Wọ́n sì ta nínú mi ìfẹ́ gbọ́ rẹ̀, mi ìfẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀, wọ́n sì ta nínú lẹ́nu. Ọ̀rọ̀ àwọn ọmọ wa yìí máa lágbára. Àwọn ọmọ yìí ò fẹ́ ṣe bí aláàrú lóyúgbò rárá, débi pé wọ́n á ṣe bí adégbọràn lọ́jà ọba. Tíjáde, 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 léjáde. Ó dà, no problem. Tí kò bá sí nǹkan tó jó rí, kò sí nǹkan tẹ́tí náà ò gbọ́ rí o. Òfin máa gbé yín ẹ̀ ṣẹ̀wọ̀n. Èmi á lọ sẹ́wọ̀n. Ẹnu mi rọ̀ bóyá. Pásítọ̀ ìṣù yìí ti bà yé mi jẹ́ o. Nàìjíríà ló rọpò wà ní títẹ́ láti ó ti máa halẹ̀ mọ́ láńlọ́ọ̀dù ó kú onúlé èmi mo sọ báyìí fún ẹ kí ló fi pè ná bàá jẹ́ kí wọ́n gbé ẹ kí gbé bá gbé wọ́n á gbé ẹ kọjá Nàìjíríà cháàtì máa ti ní kọjá ẹ. Ṣé o mọ̀ mi? I gave you specific instructions pé kò báyìí ní kẹ́ ṣe ẹ̀sìn lọ ṣe é ṣe sójú ẹ̀ jìdá stone ti kú bẹ́ẹ̀ kì í sin àwọn tó rìn lọ nàfàlàmọ̀ tó wà ní kíkọ́ àmọ́ èjì sí àmọ́. Forgiveness ti ẹ̀ sí nínú diary mi mọ́ kò exist. Ó ti mọ àṣírí wa báyìí. ṣe bóyá òun padà sẹ́yìn. ṣorí má tiẹ̀ rántí pé ó tiẹ̀ ti tẹ̀lé wọn lọ ọdún èrè. Ọlọ́run ò ní jẹ́. tí ó bá fi mi máa sọ méjì lẹ́yìn ayé kalẹ̀. Ṣé wàá jẹ́ ọmọ kékeré ní géèmù? Kò yé mi o, ní ìmọ̀ kan tán rò. Ọmọ àwọn ṣíkún wa ni. Ṣé mo mọ̀ pé first operation ti gẹ́ ẹ máa tẹ̀lé yín lọ ní ẹ̀dẹ̀ tí ilẹ̀ kó dáná? Ó mì pé nǹkan tó mú mi wá ṣe ní báyìí nìyẹn. Trust you and you know you can handle it, you can do everything for me. Tí èmi ò bá fi inú mi ní oyún, fífi ẹ̀yìn mi bí ọmọ kan, ò lè ní ọmọ láyé yìí. What? Kolo IQ rẹ̀. Ẹni tẹ́ ẹ bá dé lálejò ó kẹ́ràn. Somebody say I be like deja vu. Too many girls in me yard and you know what me gon' do. See when me come to them notice, yeah, deja vu. If you slipping on a bicycle, that's what we don't do. When I come to them I notice. This one has something to talk about. Say she wanna lick me like Tom Tom. And her body make me dum dum. Oh Lord God. She say she wanna know where me come from. Ninja food with and you done now. The girl wanna go to London. Vibe and vibe. Say we a vibe all day. Like party now we second day. Vibes and vibe. Pray cause me riding in a Benz if you know me now. Now they on the phone say they know me now. We own it like deja vu. Too many girls in me yard and you know what we be on fire dancer. Swinging up my poker belongs to me and no one can take a go down. Mommy no time slow down. Don't hesitate, let me rock ya, rock ya, rock ya, rock ya body. I say go down. Mommy no time slow down. Don't hesitate, let me rock ya, rock ya, rock ya, rock
care about this tonight. I like that, baby. The way she dey roll that, baby. She dey make me want to touch, baby. Oh yeah, come on, lo, baby. I like that, baby. The way she dey roll that, baby. She dey make me want to touch, baby. Oh yeah, come on, lo, baby. Lo, baby, lo, baby. Oh yeah, come on, lo, baby. Lo, baby, lo, baby. Baby, come on, lo, baby. Lo, baby, lo, baby. Oh yeah, come on, lo, baby. Lo, baby, lo, baby. Oh yeah, come on, lo, baby. I want a me to spin Texas. One man to enter. If you dare your body and you know be jolly, no jolly, make you enter. She knows say your power, but she knows send. Oh, I Twitter and do I get trend. And I'm used to spending money. Oh, yeah, make you. Nika, how far? Tell your papa don't fake school. You don't tell me say she knows what to do. I don't mean use this bubble. But if you want to use her, maybe you give me. Make my help you use her. Cannot understand. Thank you, madam. Ọ̀gbẹ́ni kúrò wájú mi, mo fẹ́ fún ẹ náà ni wọ́n ṣe pọ̀ tí mo wájú mi wá bá mi ṣe. Gbà pé mi ò gbọ́ orú eléyìí rí ṣá. Stripper. Kí ni ó bá ṣẹlẹ̀ tó lè sún ọmọ yìí lọ sí ìdíṣẹ́ yìí? Ṣó dẹ̀ wá rò bí màá lè fẹ́ òun pẹ̀lú iṣẹ́ tó ń ṣe yìí. Pẹ̀lú bó ṣe níwà tó, bó ṣe ní ẹwà tó, ó ṣe wá jẹ́ pé irú iṣẹ́ ìlú wa yàn láàyò. Oh my God. Stripper. Ọmọdé wa fine gan. I love her so much. What can I do? Ọ̀rọ̀ ìfẹ́ lágbára yéye. Ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni, bí àdánwò ni. Olólùfẹ́ fẹ́ mi dọ́kàn o. Baby, rock my world, oh. Take it easy. If I call on you, I'ma show my down. If I build the house, oh, I'ma show my body, babe. If I buy him out, show my body love. All I want is baby, hey. Go ya body love. All I want is baby. Go ya body love. All I'm saying is baby, oh my body love. Excuse me, young lady. Shebi wala umbawi. I no get Bugatti. Your boyfriend no feel Bugatti. You no look face, you no wash face. Femi no more cancel up. Nigoro. Hey, slow and steady win the race. Oh, sexy lady come my ways. I've been looking, I've been searching all the way. Oh, this life is easy. Baby, take it easy. Ile aye ole, I'm a baller, I'm a spender all the way. I've been calling you, you tell me say you busy. Baby, rock my world, oh. Take it easy. If I call on you, I'ma show my oh yeah, she know my. Oh
I want custom. Now we got the money, now we spending. Now we got the dollars, so we spending. But money in my mind, I know what my charge you want more. I want to charge like no doubt. Want you, I want to me in no sanga. Now we spending in no sanga. Now we popping in no sanga. So many dollars, now we spending. Ofe wa Ferrari, ofe wa Bugatti, kilo fa Bugatti, kilo fa Bugatti. If you say one your highness, kilo fa Bugatti. Yes, I do. Hey, boss, baby baba, see your girlfriend say wanna feel me, all the lady wanna kill me. Shout out from a hoodie in the mosque, in the church, and my love for hoodie. What's my mama? And for me in one shot, baby. So I live I want to me, to my DJs. Shout out for one to me, fellow artists. See this car, open one Ferrari, open one Bugatti, kilo fa Bugatti, kilo fa Bugatti. No formality. If you say one your highness, kilo fa Bugatti. Nigga, oh my boy, while I lie in life. Èmi gbọ́ ọ̀pọ̀ tí mi pẹ̀lú ẹ̀. Ìrọ̀lẹ́ ìwọ bá wò. Anyways, ó láwọn fẹ́ chicken pepper soup. Pepper soup kí wàá fi style gbogbo executive bar lọ́lọ́ gbẹ̀ni kó lọ́wọ́. Gbogbo lè tó ṣe ipò rá mi rárá. Ṣùgbọ́n mi ò rá mi ò sọ fún ẹ. Oh. Kí ló kí ni gbogbo yàmẹ̀yà kí ló tẹ̀ fọwọ́ kàn mí bẹ́ẹ̀ yẹn. Wọ́n sọ fún mi. Pé kí ni? Mo sọ̀rọ̀ fún ọ̀gá ẹ̀ náà. Owó kí ni? Problem. Àti mo rẹ̀ ní Supernet ní náà. Ìgbà tí wọ́n rí mi bẹ̀ kọ́ ṣé bí wàá jẹ́ àwọn ọmọ aláṣẹ́wó tó ń jó bẹ̀ ní tẹ́kítẹ́ máa fi lọ kúrò lọ. Lọ bá àwọn ọ̀gá mi tó kán lówó náà. Owó kí ni? Bọ́ọ̀sì ìgbà kí ni problem? Mo ní ti sọ fún ọ. Kí o ti sọ wípé ni problem? Somebody say YIGA. And I want you to give me a straightforward answer. Me fẹ́ kó ṣe báyìí fún mi, you know, you understand? Ṣíjí ọmọ mi, obìnrin wo ló mọ̀ tóun àti ẹjọ́ ń ṣe wọléwọ̀de lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó mọ̀ tó dá sí ẹ lójú? Sir, Ṣíjí kò sóbìnrin kankan tó ń tẹ̀lé, even èmi gan ṣì máa ń bá fa wípé òun ṣọmọ kékeré mọ̀ náà, ó yẹ kó ti ní ọmọ kan tẹ́pọ̀ àti máa ṣe level fún tẹ́pọ̀ àti máa. Johnson! Why are you lying to me? I'm not lying. Lying to me? Why are you lying to me? No, why are you lying to me? You're trying to con a con, man. Why? No, sir. Mo fẹ́ máa lọ, sir. Stop! Did I tell you to go? No, sir. Shut up. Shut up. Don't get me angry. Now, your new assignment. Láti wákàtí tá wà yìí lọ, fẹ́ kó máa ṣọ́ Ṣíjí ọmọ mi. Nínú, lóde, láàrin, anywhere. Mo fẹ́ mọ obìnrin tóun àti ẹjọ́ ń ṣe wọléwọ̀de lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Lẹ́nu lọ́lọ́ yìí, mo
fẹ́ mọ ohun àtòbìnrin tó jọ ń jáde. Failure to do that. Oni gbako oni kuku. That's it. Stop! Go. Yeah, thank you, sir. Ìbànújẹ́ àdáyò ayò ẹkún wà lẹ́gúnlé ọmọrọ́jú tani ẹgúnlé ọmọrọ́jú tani ẹgúnlé ọmọrọ́jú kò má rọ́jú ọmọrọ́jú tani ẹgúnlé ọmọrọ́jú tani ẹgúnlé ọmọrọ́jú ẹni ẹgúnlé. Michael. Yes, Daddy. Michael. Yes, Daddy. Ṣé lóòótọ́ àti lódodo ó dẹ̀ fẹ́ràn ọmọ yẹn dénúdénú? Daddy, mo fẹ́ ọmọ yẹn gidi. Mo nífẹ̀ẹ́ tọkàntọkàn, Daddy. Àmọ́ iṣẹ́ tó ń ṣe yẹn, iṣẹ́ yẹn ni ò tẹ́ mi lọ́rùn. Iṣẹ́ adójútì ni. Iṣẹ́ yẹn iṣẹ́ tó ó discourage mi. Iṣẹ́ tó discourage mi ni. Daddy, kí ni Kétì ti gbọ́ iṣẹ́ aṣẹ́wó? Ọmọ mi, sórí Yorùbá bọ̀ wọ́n ní tí kò bá nídìí obìnrin ò ń jẹ́ kúmólú. Sórí ọmọ yìí fẹ́ràn ẹ ni o, tí ò bá fẹ́ràn ẹ kò ní mú ẹ lọ síbi tẹ́gbìn ẹ wà. Ó fẹ́ràn ẹ dénúdénú ló ṣe rí wípé jẹ́ kí n jẹ́ kó o mọ ohun tó kù lára mi tó o bá fẹ́ fẹ́ mi kó o fẹ́ mi pẹ̀lú ṣùgbọ́n mi. N tó ń sọ fún ẹ nìyẹn. Daddy, lọ́nà wo ni ẹ? Kò ṣe o mọ̀ pé yé mi tàn lọ́rọ̀ obìnrin. Obìnrin létè tó pọ̀, ètè obìnrin ó tóbi. Sórí àtàn ẹ títí tá máa fi fẹ́ra yín. Ńgbà ẹ bá fẹ́ra yín tán tẹ́ ẹ bímọ, á ṣẹ̀ṣẹ̀ wá jẹ́ kó mọrú èèyàn tó ń jẹ́. Bọ́rọ̀ obìnrin ṣe rí nìyẹn, ṣùgbọ́n òun ò ṣe bẹ́ẹ̀. Ó fẹ́ kó o mọ̀ òun mọ́ ṣùgbọ́n òun kó o dẹ̀ gbà òun bọ̀ ń bá ṣe rí. Daddy, ẹ ń jẹ́ kó yé mi pé kí n fẹ́ ọmọ yẹn nìyẹn. Michael, mi ò sọ bẹ́ẹ̀ o, mi ò sọ pé kó o fẹ́ o, mi ò dẹ̀ sọ fún ẹ pé kó má fẹ́. Alátiṣe ló máa ń mọ àtiṣe ara ẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ lóòótọ́ lẹ́jọ́ fẹ́ràn ara yín dénúdénú, tẹ́ ẹ bá fẹ́ra tán ìwọ ló máa mú kúrò náà ṣe déédéé ẹ. Èmi ò ní. Daddy, hello? Yes? Okay. Okay, I'll be right there now. I'll be there. Okay, please. Daddy, ọmọbìnrin tí mo ń sọ̀rọ̀ ẹ̀ fún yín, ó wà station lọ́mú station yìí. Station? Ọgbà rélùwé àbílẹ̀ epo. Ẹ jọ̀ọ́ Daddy, ẹ jẹ́ kí n sáré débẹ̀. Ẹ jọ̀ọ́ sà, màá rí yín sà, màá rí yín Daddy. arábìnrin fọmọ ọ̀gbẹ́ni lórí a ní kó gbàgbé kú ní kó tà ń sọ pé wọn máa sọ by now àwọn máa sọ̀rọ̀ and ẹmọ court ní láàrin family ẹ má bá sọ̀rọ̀ náà sùúrù wọn ló dá o. DPO, mo really appreciate yín gan, inú mi dùn gidigidi. Ṣé ti rí YIGA tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, mi ò tí ì rírú wà yìí lọ́wọ́ ẹ̀ rí, kò ń ṣe ọmọ bẹ́ẹ̀, but eléyìí yà mí lẹ́nu. Ṣẹ̀gẹ́t bí àpé mi ò rírí ni, ṣùgbọ́n ẹ má wọrí, bí ṣe ń lọ sìn yìí, màá rí, màá dẹ̀ bá sọ̀rọ̀. Ṣẹ̀gẹ́t irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́. Mo really appreciate yín gan, ẹ ṣé gan, mo dúpẹ́, ẹ kú àgbálẹ̀ mi. ẹ̀yin náà ìṣe yàn bẹ́ẹ̀ ọ̀rẹ́ aráàlú náà lọ́wọ́. Ẹ ṣé gan, thank you so much. Ẹ ṣé gan, thank you so much sir. Màá dẹ̀ tún máa padà wá rí yín, ṣùgbọ́n ẹ má wọrí sir. ẹ lọ sí counter máa fún yín ní gbogbo ẹ̀wọ̀n nǹkan tẹ́ máa sàn yín wà ń bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n á fún wọn ní aṣọ àti nǹkan tó ń bá. All right sir, okay sir, thank you so much sir. ó ń ṣẹjọ́ mi náà mi kì í ṣe strippers hòtẹ́ẹ̀lì ni mo ti ṣiṣẹ́ ní tòótọ́ ṣùgbọ́n mi kì í ṣe strippers nǹkan tí mo kàn ṣe lálẹ́ ọjọ́ yẹn mo fẹ́ kó mọ̀ mo fẹ́ fi mọ irú ìfẹ́ tó ní sí mi
ni mo ṣe tẹ̀ láwọn ọ̀rẹ́ mi láti lọ strip ọdún wọn ti máa ń pè mí sí pé kí n join àwọn ṣùgbọ́n mi ever ṣeré láyé mi torí mo fẹ́ fi jẹ́ convince ẹ láti mọ̀ bóyá o nífẹ̀ẹ́ mi o ò nífẹ̀ẹ́ mi kó wá wò mí tí mo ti ń strip bóyá o máa dúró o máa lọ òun ni mo ṣe tẹ̀lé wọn lọ́rọ̀ má bínú sí mi torí Ọlọ́run kò ń ṣẹjọ́ mi náà and nǹkan tí dáàdì mi ṣe fún mọ́mì mi ìgbà tí mo kéré torí ẹ̀ ni mo ṣe fẹ́ wò pé kí n dúró tọkùnrin tó nífẹ̀ẹ́ mi òun ni mo ṣe test ẹ má bínú sí mi. Yiga kí ló rò bó ṣe yìí náà ṣé o mọ consequence kan tó ṣe yìí ni ó dùn mí gan ok sọ fún mi tó bá pé má ẹ lọ gbàbẹ̀ kú kọ́ ṣé kò tá à ń sọ ìlà máa sọ ni a máa sáré owó a máa sáré from one place to another ó disappoint me gan now. I'm sorry, that man was trying to rape me. No. Ó disappoint me gan. Inú mi ò dùn sí ẹ. Now, iṣẹ́ tó ń ṣe yẹn mo fẹ́ kó fi iṣẹ́ yẹn lẹ̀. Báwo ni mo ṣe fẹ́ máa tọ́jú mọ́mì mi tí mi bá ṣiṣẹ́ mọ́? I need to take care of my mother, má rogún, mọ́mì máa jẹun. I understand you, mo understand ẹ. Tó bá yẹ pé ti oúnjẹ tí mọ́mì máa jẹ àti oògùn tó máa lò, máa bí ẹ. Okay, don't just worry. Má worry nípa ẹ. You know I love you, baby. Torí tiẹ̀ náà ni, torí ìfẹ́ náà mo ń ṣe ògbélé tí mo ń ṣe. Okay? Love her. I love you so much, baby. Somebody say Yiga. Kani egule maraju, kani egule maraju, kani egule o maraju maraju, kani egule maraju, kani egule maraju, kani egule maraju, o maraju maraju. Lọ́jọ́ kan. Mr. Michael, ibo ló forúkọ sí tẹ́lẹ̀? Ẹ má bínú sá, ẹ̀rù ló ń bà mí ní sá, honestly. Èmi náà yẹ̀ṣẹ̀ wá rí pé ibi tó bá le báyìí òun là ń bọ́ ọmọkùnrin. Ó mọ nǹkan tó wà ńbẹ̀. Sórí irú opportunity tí wọ́n rí àìmọye ọ̀pọ̀ èèyàn tó yẹ pé wọ́n ti ń gbàdúrà gbàwẹ̀ sáré lọ́tún lósì kiri tó ń wá rí opportunity bẹ́ẹ̀. Òun Ọlọ́run kan ra ìbùdá fún ẹ. Opportunity ni o. Once tó bá dẹ̀ ti wá bẹ́ẹ̀ kí èèyàn ṣe kí ni kó grab ẹ̀. So congratulations. Thank you, sir. Nǹkan tó kọ̀ wá bẹ́ẹ̀ pé tètè prepare rẹ̀ by next week. Okay, sir. O sì gbọ́ iṣẹ́ èèyàn gbọ́dọ̀ fi jáfẹ́ra o. Ẹ ṣé gan, sir. Thank you so much, sir. Sir, mo máa need assistant yín kan, sir. Tẹ́ ẹ bá mind, sir. Bí ti báwo? Màá fẹ́ kí gbogbo àwọn entitlement mi kí wọ́n fún mi kí n tó máa lọ kí n lè fi gbáradì àti gbogbo àwọn allowances mi ṣe understand ó yẹ kó ti yé yín ju bí mo ṣe ń sọ yìí lọ so that màá lè fi package ara mi kí n tó máa lọ sá. Má làágùn jìnnà sórí gbogbo ibi tó ń lọ yẹn gbogbo ẹ̀gbọ́n ló ti wà prepared tí wọ́n bá ti ṣetán by next week so tó bá ti fẹ́ máa lọ gbogbo ẹ̀ náà ló máa tẹ̀ lọ́wọ́. Tí ṣé ò bá pẹ́ nìyẹn nìkan kì í pẹ́ṣẹ́ sá. Thank you very much, sir. I really appreciate it so much. God bless you so much. Somebody say Yiga. Kú tọ́jú mi, o kú gbà gbogbo, o kú tọ́jú mi, o ò ní dààmú láyé ẹ̀. Àmín. Olúwa wà pẹ̀lẹ́yìn méjèèjì. Àmín. Èṣù ẹ̀ṣẹ̀ oníyà yín o. Àmín. Agbára ẹlẹ́dàá mi ẹ bára yín kalẹ̀. Àmín. Ṣe. Màmí ta ló sọ fún yín pé ọkọ mi ni ẹ tí mi ti gbà fún. Máa wo tí ẹ ò jàre. Mọ́mí, ẹ wò mo ti ṣe 400,000 naira sí YIGA. She gets ìwọ̀nba tí ọwọ́ mi bá dẹ̀ tẹ̀
ní at the end of the month màmá fi jíṣẹ́ màmá fi ránṣẹ́ sí yín wá. Ṣé bàbá mi? Yes ma. Ọwọ́ ẹ̀ ló máa fi gbórí ẹ o. O ò ní fàìsàn gbá o. Àmín. O ò ní dààmú o. O ò ní rálágbèdá. Iṣẹ́ a máa lọ sókè sí. Gbogbo èyí tó ń ṣe fún mi Ọlọ́run ló bẹ lẹ́san á bá mi sọ ẹ́ lẹ́san dáadáa. Ṣé mo dúpẹ́. Ìràwọ̀ ẹ bá ń wálẹ̀ o, mo fẹ́ kọ́ pẹ̀tẹ́sì kan. Ìràwọ̀ wọ́n mi. O tún wáyé. How many times I told you say ọmọ lè rí ma? O tún wá ìwọ mọ̀ yìí. O tún wá. Mo sọ fún ọ pé tí o bá fi lè mú owó gidi wá kó wá mú ọmọ yìí. Síbẹ̀síbẹ̀ o gbọ́. Kí ló lè lágbára ẹ̀ náà? Bá yí TV sókè. Àbí remote kọ́ ẹ̀. Mo sọ fún ọmọ ní tí o bá ti wá tó o bá ti mú owó gidi wá tí ọkùnrin mi bá wá tí wọ́n bá gbé ọmọ ìrọ̀mọ̀ ọmọ ju ó níyàwó mọ́nu o wàláì. Daddy ẹ má worry ẹ fọkàn yín balẹ̀ very soon màá wá ṣe àwọn ìtọ́jú ẹ̀ kí n ṣe kí n lè mú ìyàwó mi lọ. ọ̀rọ̀ ẹ̀ di fíìmù adékàsì kọ́mí sùn kò sí wàhálà kò sí problem tọkùnrin mi bá gbé owó gidi wá tó gbé owó wá lówó ìpọ̀ bí owó báńkì ọmọ yìí lọ ìfàlẹ́ lọ́rin títí ríngì bọ̀ fúnra mi yìí sì pẹ̀lú ìyàwó àti ìṣù gbígbẹ ó níyàwó kankan mọ́ sí ẹ̀rọ ìwọ̀n bá lọ ná ọwọ́ dẹ́múrèjì bí mọ́tò tí ó gbàgbé kọ́ sọ gbà bẹ́ẹ̀. tọ́ba ti wá ní ọ̀wọ́ àrùn kọ́ wá rí bàbá ìyàwó you hear me. Ó ti yọ ń bọ̀ lóko bí ń bọ̀ lóko. Ṣé kọ́ bá yín ṣe. Kó tó lọ kó rí mi fàmí orí ọtí kó tó lọ kó rí mi ó ti yọ. Ọmọ wa ni máa yọjú sí máa yọjú sí ọmọ àwọn yàrá lọ tí. Alákan rẹ̀ ní ìdí ìwọ̀kú alákan rẹ̀ bàbá yín lọ. Ẹni ẹgúnlẹ̀ òwò kò máa rọ́jú ẹni ẹgúnlẹ̀ òwò. Mo fẹ́ kí a apply new strategies sí bá ṣe ń ṣe business wa. Ṣé rí ìta máa ní ká gbé ọjà fún wọn ká máa retí owó yẹn kù díẹ̀ káàtó because gbogbo ala mọ̀ pé irúṣẹ́ yìí ẹni yára lògùn gbé tá gbọ́jà fún tá gbowó lọ́wọ́ immediately ó lè lérò èròkérò ó lè ní lọ́kàn náà adẹ́gbọ̀n ẹ̀bùrú yọ sí wa so láti sìn lọ kó tó fẹ́ ká máa ṣe ni pé ká máa mójú ajé kò ní sọ ká gbọ́jà fún wọn ká dẹ̀ gbowó. Ìjọba agbára tiwa bàbá nǹkan kan ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ọjọ́ tá a gbọ́jà lọ táwọn ilé lọ ṣe kí ni tó lọ ń dọwọ́ rú ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ sá oògùn tó wà lọ́wọ́ mi lè lògùn mo dẹ̀ ní dání màá ṣàlàyé làágùn bàbá tó bá gbógun wa ẹ jẹ́ ká gbógun fún wọn Ọlọ́run ọba ń gbọ́ èmi dẹ̀ tẹ̀ ní sọdẹ́ ṣọkọ tá a bá gbọ́jà lọ fún wọn tó bá máa ṣorí kórì màá gbọ́jà máa tún gbowó bẹ́nẹ́fìtì. ẹ má yẹ ká ṣe bẹ́ẹ̀ tá a bá ní ká máa ṣe bẹ́ẹ̀ a máa lose customers wa wọ́n á lọ bòmí wọn ní padà wá sọ́dọ̀ wa mọ́ èrò ṣe rí àtògùn àti mọ̀dàrú àti pákáleke yẹn ẹ jẹ́ ká yọ kúrò so that a ní lose àwọn tó ń bá wa ṣe business ẹ gbọ́jà fún wọn kẹ gbowó immediately kéṣù tó bá wọn ní ọwọ́ sí àwa náà ń ṣẹran rírọ̀ ti bẹ̀rù kọ́ tójú kọ́ àmọ́ ẹ jẹ́ ká ṣe bí mo ṣe sọ yẹn kí business lè máa run smoothly ẹ̀yin kọ́ yìí. Papa, you know say you be our boss. Papa, anything tẹ́ bá ti fẹ́ làwọn bá yín fẹ́ ibi tẹ́ bá ti tẹ̀ sí la máa tẹ̀ sí òòṣà aláṣẹ lẹ́yìn àṣẹ tẹ́ bá ti pa báyìí ó ti múlẹ̀ ní àbí báwo ọmọ ìyá mi. nà.
and make sure pé ọjà tó ń lọ sí Cardozo ó ready títí lọ́lẹ̀ yìí o kò sí fún àwọn boys tó ń bẹ ṣiṣẹ́ okay please. láyọ̀ lẹ máa gúnlẹ̀ o. láti ẹ̀ ṣeun gan-an ẹ̀ ṣeun gan-an. ọlọ́run àṣẹ dọ́hùn láyọ̀ àtàlàfíà o àbọ̀ ọlọ́run àwa lórí ẹ̀ tó bá ti dọ́hùn kó ètò yá pé wà kọ́kàn wá lè balẹ̀ o. fóònù ẹ̀ ṣàkún dáadáa jọ ṣùgbọ́n ọkọ mi. Yiga. Daddy. ojú mi dojú ẹ o bá ń tọ́jú ẹ o. bọ́ dáàdì àjọ lọ mo kàn fẹ́ sì dé park kémi padà ni. Daddy mọ́mí ẹ jẹ́ kémi tètè máa lọ ṣe mọ̀ pé ìlú tí mi ò dé rí ni so ààrẹ gbọ́dọ̀ fi òru wọ́ bẹ́ẹ̀ ẹ jọ sá. All right then. Hold on, ma. Hold on, ma. Yes, ma. Michael, oh, Malo. Somebody say Yiga. Yiga, 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 Yiga. Ani egule maraju. Ani egule maraju. Ani egule maraju. Ko maraju maraju. Ani egule maraju. Ani egule maraju. Ani egule maraju. Ko maraju maraju. Lọ́jọ́ kan, yeah. Bó ti rárá ayé o, yóò rí ara wọn. Yóò rí ara wọn. Nothing is too big to sacrifice for a loving mother. Nothing is too big to sacrifice for a loving father. Bíjì ayé balẹ̀ bàbá gbẹ́rọ̀ wọ́n dìde o. Láàrin òkùnkùn ayé bàbá ṣe mọ́lẹ̀ mi. Tó bá dá kúkú tẹ́mi sí rẹ̀ lọ́dọ̀ Elédùwà o. Ìwọ̀lọ́wà ṣẹ̀dá àwẹ̀dá gàmẹ̀dá àdẹ̀dá o. Mo ní bẹ́ẹ̀ kú bá pẹ̀dá lẹ́kọ̀ọ́ ayọ̀ ń bọ̀ lówùrọ̀ rẹ̀. Ìbànújẹ́ àdáyò ayò ẹkún wà lẹ̀. Salamu alaikum malam. Babana mu su goma ne mun kama yanzu mun kashe bukko yanzu wallahi. Hey, la ilaha illallah, la ilaha illallah. Mu kawo su ko? An ce mu kawo su uku da anan nan mu kawo su yanzu. Abin da ya ga mu wala ka ga mun go? Mu ce yanzu. Ku to ya ga mun yanzu. Ka san su goma ne mun kashe. Sun kana kana yanzu zamu Past 30 minutes. That's if you kidding me. Damn. Nothing is too big to sacrifice for it.
Somebody say YIGA, 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 YIGA. Kani egule omaraju, kani egule omaraju, kani egule omaraju, 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 kani egule omaraju, kani egule omaraju, kani egule omaraju, omaraju, omaraju. Lọ́jọ́ kan, bó ti rárá ayé o, yóò rí ara hàn ẹgbẹ̀rin, yóò rí ara hàn. Nothing is too big to sacrifice for a loving mother. Nothing is too big to sacrifice for a loving father. Bíjì ayé balẹ̀ bàbá gbẹ́rọ̀ wá dìde o. Láàrin òkùnkùn ayé bàbá ṣe mọ́lẹ̀ mi. Tó bá dákun wí tẹ́mi sí rẹ̀ lọ́dọ̀ Elédùwà o. Ìwọ̀lọ́ba ṣẹ̀dá àwẹ̀dá kámẹ́dá àdẹ̀dá o. Oníbẹ̀kún bá pẹ̀dá lẹ́kọ̀ọ́ o. Ayọ̀ ń bọ̀ lówùrọ̀ rẹ̀. Ìbànújẹ́ àdáyò. Ayọ̀ ẹkún wà jẹ̀rẹ̀. What? Kani egule omaraju, kani egule omaraju, kò máa rọ́jú omaraju, kani egule omaraju. Ọlọ́run burúkú bọ́ọ̀lẹ̀, a ṣí ẹ̀rẹ̀ wà tóbi nítajà bọ́ọ̀lẹ̀. Ṣúra ńlá, ìwọ tí mo fi yangàn níbi gbogbo, àti òsè èèyàn lára. Ọ̀rọ̀ tí ọ̀pá jáde lẹ́nu yín ẹ máa sọ tàṣẹ́tàṣẹ́ ni àdúrà tì ní kẹ́ ẹ máa gbà. Ṣẹ́túndé. Now, mi ò bẹ̀ẹ́ mọ́. Gẹ́gẹ́ bí olórí inú ilé, I want you to go in there and apologize to my mother. It's not possible. Bí gbogbo ẹnu ẹ sọ̀rọ̀, adé ń bẹ sọ̀rọ̀ dẹ̀ ń jẹnu fún. Ṣé o mọ̀ pé kò sóbìnrin tó lè ṣọkùnrin ni? Exactly my point. At this point, ó ti dé ibi báyìí fún mi and I'm done. I'm no longer interested in this marriage. Wọ́n ní ìyá èèyàn ọlọ́run èèyàn nílé ayé ni. There was nothing I could do. Just find a place in your heart to forgive me. Nothing is too big to sacrifice for a loving mother. Nothing is too big to sacrifice for a loving father. Bíjì ayé balẹ̀ bàbá gbẹ́rọ̀ wá dìde o. Láàrin òkùnkùn ayé bàbá ṣe mọ́lẹ̀ mi. Tó bá dákun wí tẹ́mi sí rẹ̀ lọ́dọ̀ Elédùwà o. Ìwọ̀lọ́ba ṣẹ̀dá àwẹ̀dá kámẹ́dá àdẹ̀dá o. Oníbẹ̀kún bá pẹ̀dá lẹ́kọ̀ọ́ o. Ayọ̀ ń bọ̀ lówùrọ̀ rẹ̀. Ìbànújẹ́ àdáyò. Ẹkún wà jẹ̀rẹ̀.
Wari wàhálà orí gbé mi borí kí lè ṣẹ́gun jẹ́rí ẹni ibi jẹ́rí aláròkú ènìyàn.